Kò sí ẹnikẹ́ni tí ó ń ṣe inúnibíni sí àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà. Bishop Kukah ló sọ di mímọ̀. Gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run ti ìjọ àgùdà lórílẹ̀‐èdè wa Nàìjíríà, eyín Reverend Matthew Kukah, òun ló ti sọ ọ̀rọ̀ di mímọ̀ báyìí wípé kò sí ẹnikẹ́ni tí ó ń ṣe inúnibíni tàbí tí ó ń ṣe ìwà tí ò dáa sí àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ní orílẹ̀‐èdè Nàìjíríà. Bishop Kukah, ẹni tí ó ti kọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rọ̀ òun náà ni oríṣiríṣi awuyewuye ti tẹ̀lé lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump pé ìpakúpa ìpààyà òun náà ni ó ń wáyé sí àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà, tí Bishop Matthew Kukah sì sọ pé ọ̀rọ̀ ọ̀hún ni ò rí bẹ́ẹ̀. Lẹ́yìn àwọn awuyewuye eléyìí tí ó ti wáyé ọ̀hún, òun náà ni ọ̀rọ̀ míì tún ti wá jáde látẹnu Bishop Matthew Kukah eyín níbi ayẹyẹ kan eléyìí tí ó lọ lénìí tí ó sì ń sọ ọ̀rọ̀ di mímọ̀. Níbi ayẹyẹ ọ̀hún, òun náà ni Bishop Kukah ti sọ di mímọ̀ wípé bá a bá wo àwọn tí ó ń darí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ń bẹ lọ́wọ́ wọn, ó pé ọ̀pọ̀ wọn náà ni ó jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, tó sì jẹ́ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kàwé lórílẹ̀-èdè Nàìjíríà, Bishop Kukah pé ìdá 80% àwọn èèyàn ọ̀hún òun náà ni wọ́n jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Ó pé tó fi dédi ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, ó ní kí àwọn èèyàn wá tọ́ka rẹ̀ fún òun ibi tí wọ́n ti jẹ́ pé àwọn kan ni wọ́n ń ṣe inúnibíni sí ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè yìí. Ó pé tó fi débi ìjọba, ó ní lóòótọ́ ni ìpakúpa ìpààyà ń wáyé lórílẹ̀-èdè Nàìjíríà, ó ní ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tó lè tọ́ka rẹ̀. Bishop Kukah tún ṣe lálàyé, wọ́n pé kí àwọn èèyàn wá tọ́ka rẹ̀ iye ilé ìjọsìn eléyìí tó jẹ́ wípé ìkọlù ti wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà, kó sì jẹ́ wípé wọ́n mú àwọn àpilẹ̀kọ eléyìí tó bá ní í ṣe pẹ̀lú rẹ̀ wá. Bíṣọ̀bù ọ̀hún tún sọ di mímọ̀, ó pé ní ìjọ àgùdà kò sí ẹnikẹ́ni tó ti mú ẹjọ́ àwọn agbésùnmọ̀mí wá àbí tí wọ́n ti mú ìwé wá, tó sì jẹ́ pé ìwé ọ̀hún òun náà ni ó ṣiṣẹ́ tako àwọn tó jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, àbí ìwé wípé àwọn agbésùnmọ̀mí òun náà ni wọ́n ṣe ìkọlù sí wọn. Ó pé ọ̀rọ̀ àsọjẹ òun náà ló pọ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí àwọn èèyàn ń sọ, tó sì jẹ́ pé àgbépọ́nu òun náà ló pọ̀ nínú àwọn ọ̀rọ̀ ọ̀hún, wípé bóyá àwọn kan òun náà ni wọ́n ń ṣe inúnibíni tàbí wọ́n ń gbìyànjú láti pa Kìrìsìtẹ́nì run ní orílẹ̀-èdè Nàìjíríà. Bishop Matthew Kukah pé kò sí òótọ́ nínú àwọn ọ̀rọ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ bá fẹ́ irú ìròyìn bí èyí sí àti àwọn ìròyìn mìíràn jákèjádò àgbáyé, ẹ tẹ̀lé wa ní ojú òpó ẹ̀rọ ayélujára wa gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.